He don't know the street. 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 And we will go. And it's very, very spacious. At least be mọ́tò bí mẹ́ta létò sí bíbá. Then our grandchildren mi máa wá. So máa ṣe small arcade síbẹ̀ tán ti lè máa gun swing kọ́ máa ṣeré. And this place is so nice. Mo sọ fún yín náà ṣe rí gbogbo nǹkan tí a rí nínú gbogbo furniture tó wà níbẹ̀ pátápátá wọ́n fẹ́ tà mọ́ ni. Irọ́ ni. Ní 100 million naira yẹn. Wọ́n fẹ́ tà mọ́. Yes. So mo rí pé olórí lè jẹ́ sí mi ẹ̀yin mo fẹ́ kẹ́ jà àǹfààní à. Exactly. So ẹ sáré tẹ 100 million naira yẹn so that pé kinní kan. Àwa kan nọ́mbà 100. Mo kí yín mo kí yín. No. Kí ló ṣẹlẹ̀ ń bo I'm the new landlady. Ẹni sùúrù ẹ má. Wọ́n bí bá mi sọ̀rọ̀. Ẹ má tẹ 100. Ẹ Mọ́mí ẹ jọ máa ṣàlàyé fún yín. No, madam ẹ dúró náà. Ṣé béèrè èèyàn bí ni o whatever. Mi ò béèrè yẹn bí mo nílé. Èmi ò tálé, èmi mo nílé. Iye mi o, ṣóhun rẹ̀ líle o lè rí. Wọ́n wá náà ẹni líle rẹ̀ o. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ madam. A gbọ́ story yín. Ipe ọkọ yín ìyàwó méjì ló wà níwájú kẹ́yìn tó dé fa ọ̀rá jalè fi gbà lọ́wọ́ ẹ̀. So wọ́n dẹ̀ decide láti fẹ́ talé. Ẹ má para yín sógun ológun. Èmi ogun ológun. Lẹ́tọ̀ tó burúkú wẹ́. Ẹni yẹ ni nẹ̀. Tó bá yẹ ṣó máa yẹ ilẹ̀. Ṣé mú wèrè dání wá ni? Wèrè kọ́ èèyàn ni. Ọkọ̀ ẹ̀kẹ́ tí ìdè náà gbọ́ ó lè jáde èsì tẹ̀tí sáré dé. Ẹ ṣọ́ pé èèyàn lélẹ̀ èèyàn gidi ni. Èèyàn ni. Ìgbà ó lè jáde. Kí ni chain ajá yín sí lọ́rùn? Ẹlẹ́yìí ajá. Pọ́ǹpà. Checkam pọ́ǹpà. Góòlù ní Ijebu mi ló fẹ́ kì. Góòlù rà máa mi lò. Ẹ̀wẹ̀ o lè 419. Àwọn tó ń náwó lé lórí ládùúgbò lélẹ̀ kò ní kò wà stable. Ṣé ẹ máa fẹ́ tí gbọ́ kẹ́ ẹ sáré ṣe kí ni ẹ tẹ́ kó lọ. Kí ló fa gbogbo ṣe? Ìjẹ́ kó sọ́ọ̀tì mi mọ́ mi náà. No, but kí ni problem gangan? Ẹ mọ̀ kó tá à ń sọ náà. Kí lè sọ? Ó fẹ́ ó lè rẹwẹ̀ wá. Ẹ̀yin lẹ lọ jáwọ́. Èwo ni ilé ìwé? Ìyá Ìjẹ̀bú. Ọ̀dẹ̀ ilé Ṣé kan máa gbé sọ̀rọ̀ lókè. mẹ́rin láyà? Ṣé máa sọ̀rọ̀ mẹ́rin láyà? Máa sọ̀rọ̀ mẹ́rin láyà. No, let me discuss Má with you. discuss pẹ̀lú ẹ̀. Torí wọ̀ ayé máa bàjẹ́. Mọ̀mí ẹ jẹ́ ká Fún ọkọ tó ṣe yìí. Wọ́n ní iye mi. Ẹlẹ́sùrù. Ẹ repeat rẹ̀. I will give you 1 million naira. Ọmọ adáko kí ni mo sọ fún yín? Ẹ bá máa sọ pé mo máa send ẹ̀ sí 10,000. Ìyá Ìjẹ̀bú. Orú wèrè lè báyìí sí. 1 million. Ó dà ṣé ká tàbí ká má tà? Ṣé ká tàbí ká má tà? Ìyá Ìjẹ̀bú. Ṣẹ̀gbọ́n sọ̀rọ̀ sókè wèrè. Ẹ̀yin nìkan lè jẹ́ kí ẹ jẹ́ ká tá lẹ́yìn náà. Ṣé bá ta? Ìjọ ni mo ti ń bá wẹ́rìn. Ọmọyẹmí, ìjọ ni mo ti ń tẹ̀lé rẹ̀ kiri. Àǹfààní èsì mi jẹ lára wẹ̀. Wọ́n lera wẹ̀ fún mi. Dèdè owó ọkọ mi fún mi apá ni mo fi múra góòlù. Ẹ̀wẹ̀ wẹ̀ ṣé bá ta? Ṣé máa yẹ ìgbàlódé tí wọ́n máa dáná lọ́mọ jẹ́ ká gbára owó kà. Ẹsẹ̀ yẹn ń dùn mí. Ṣé máa ta? Ẹ máa ta. Ṣé máa ta lèmi? Ṣé máa ta? Ṣé rí àwọn pípù yìí wọ́n fi bẹ́ẹ̀ sí. Ẹ jẹ́ bá yín wálé mi tó wà òkè. Wọ́n lẹ́ta ọ̀ṣẹ́ mi sọ. Ilé tẹ̀tẹ̀ ọkàn nílé. Ìwé ẹ̀ máa ẹ jẹ́ àtàlẹ́ iná. Ẹ jẹ́ àtàlẹ́ iná. Ayé mi máa bàjẹ́ ní bẹ́ẹ̀ ni. Má bá yín wálé mi. Mi ò tálé mi mo nílé. Madam èmi ni mo nílé right now. Ẹ wá jẹ́ àtànà. Ẹ jẹ́ àtànà. Kí ló dé náà? Máa wálé mi fún yín náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká tà sí yín náà. Máa pẹ́ sójà wá. Madam ajá tó sọ́jà wá. So ilé ìgọ̀gọ̀ lẹ fẹ́ mà. Ilé ìgọ̀gọ̀ lẹ fẹ́. Orí ẹ̀bù. Lọ́ra lẹ́yìn. Madam tẹ́ ẹ bá fẹ́ ta lójú bọ̀. Oríyọmí àǹsáàtì Àná bá wọn bọ́ìsì wá. Wọ́n gbé yín jókòó. Ó máa gbẹ́nu sí máìkì bí mo sọ bẹ́ẹ̀. Fún ọkọ tó ṣe yìí. Ṣé máa jókòó bá kú dání? Ṣé máa ta? Olóṣì ni any problem. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò lè wájà kó lọ́kọ́ wá mu. Ẹ kó sí lọ́tọ̀. Ẹ kó sí lọ. Oríyọmí àǹsáàtì. 1 million naira. Ṣé máa ta? Orí ẹ̀ máa bù. Tó bá sọ fún kó bá sọ fún ọmọ agbẹ́ lọ́dọ̀ Oríyọmí kẹ́lá gbẹ́ orí máìkì. Èmi rẹ̀ bá tẹ̀lé wọ. Ẹ lọ sẹ́ńpẹ́ ẹ lọ sẹ́ńpẹ́ lọ́wọ́ ìmọ̀ lọ́dọ̀ pírísẹ́ǹtì wọn níbẹ̀ ṣàbọ̀dé wọn gbẹ̀rẹ̀ ẹ lọ tú ètò ẹ̀ ilé iṣẹ́ ọmọ àtàṣà ọjọ́gun rẹ̀ ẹ ṣẹlẹ̀ wọ̀. Bọ̀wẹ̀rẹ̀ níyìn o ṣe bẹ́ẹ̀ ilẹ̀ lọ sọ fún ọkọ̀ fẹ́ ta lé. He don't know the street. He don't
don't do the street. I will go around. What I'm gonna do? I will go around. He don't sit down, he don't